ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ ńlá ni tí mo dọ́gbọ́n mú wá kékeré tẹ̀ ń wò yìí o. Ọ̀yọ́ ilé tú látàrí èkíní, ayé ìjẹkújàmbá wa, ìmọ̀ fi agbára mọ́ fi ré àwọn èèyàn, mọ́ fọlá ré àwọn èèyàn jẹ, ó wà lára tó tú Ọ̀yọ́ ilé. Òde ní èjì, àìkíyèsára ó wà lára tó tú Ọ̀yọ́ ilé. Ìkẹta, mo lè gòkè mo lè sọ, tí n bá ṣe ta ni ó bí mi, ìwà èmi nìkan ni mo tó, ó wà lára nǹkan tó ti Ọ̀yọ́ ilé ṣubú. Ọgbọ́n àgbọ́njù kéèyàn ó nígbàgbọ́ pé òun gbọ́njú gbogbo ẹgbẹ́ rẹ̀ lọ, ó wà náà tó ti Ọ̀yọ́ ilé ṣubú. Ìkarùn-ún, òun ni ìwà ká sọ̀rọ̀ ànádìbá míì kójúmọ́ tó mọ́, tí Yorùbá tó ń pè ní àgàbàǹgebè, ká mọ́ lóòótọ́ síra ẹni, ara tó tú Ọ̀yọ́ ilé nù. Ìní sọjú márùn-ún lọ. N tó wá tú Ọ̀yọ́ ilé yìí, àwọn ìwà yìí ni àwọn bàbá wa ò kíyèsí láti lẹ̀. N tó tú Ọ̀yọ́ ilé, òun ló mú Àfọ̀njá gan pàdánù Ìlọrin, tí ìlú Ìlọrin fi bọ́ m'Àfọ̀njá lọ́wọ́. Torí gbogbo àwọn ìwà yìí ló pín sọ́wọ́n bàbá wa ń gbà yẹn, ó wá jẹ́ kí wọ́n sàsùnpìyè. Wọ́n bílí pé kò sẹ́ni tí ó má wọn. Òun ni ọ̀rọ̀ tí mo sọ nínú fídíò mi tí mo ṣe gbẹ̀yìn, pé ìwọ tó o bá ń dẹ ìsà òkété níbìkan, tó o bá múra dáadáa nílẹ̀ Yorùbá, wọ́n sì máa dẹ ìsà tiẹ̀ náà látẹ̀yìn. Ìní tó ṣẹlẹ̀ sáà bàbá wa lórí ìlú Ọ̀yọ́ t'Ọ̀yọ́ ilé fi tú. Ọ̀yọ́ ilé tú nígbà tí Ọ̀rànyàn tí ó fi ìpàgọ́ Ọ̀yọ́ ilé kalẹ̀, tí wọ́n ń pè ní Ọ̀yọ́ Kàtúngà. Ìpàgọ́ ogun ni, kì í ṣe ìlú, kò ṣe ní ṣe pé ìlú tí mo fẹ́ máa gbére yìí. Mo ti sọ dáadáa láìmọye ìgbà nínú ìtàn mi. Ọ̀rànyàn ò tẹ Ọ̀yọ́ ilé nítẹ̀ ìlú tí mo fẹ́ máa gbé, ó tẹ̀ nítẹ̀ ibùdó ogun, pé tí n bá ti débí, àwọn ọmọ mi ó máa jáde sí mi pẹ̀lú agbára, a máa rí ilẹ̀ Yorùbá control títí wọ ilẹ̀ ibòmíì. N tó mú Aláàfin Ọ̀rànyàn tó fi tẹ Kàtúngà nù, tó ń pè l'Ọ̀yọ́ ilé. Ìgbà tí wọ́n tẹ̀, kíní kan bẹ tí mo fẹ́ káwọn èèyàn lọ béèrè. Ifá wo ni wọ́n fi tẹ Ọ̀yọ́ ilé? Kò sífá tí wọ́n fi tẹ Ọ̀yọ́ ilé, kò sífá tí wọ́n fi tẹ̀. Òde ní alálẹ̀ táwọn bàbá wa máa ń lò, tó pé kò sí ìlú tó bá pè ní orísun tàbí tó pè ní orílẹ̀-èdè ìlú Yorùbá tẹ́ ẹ wọ̀ nílẹ̀ Yorùbá lónìí, kódà kó jẹ́ oríko, ẹ bá alálẹ̀ ń bẹ̀. Kò sí ojú alálẹ̀ ní ìlú Ọ̀yọ́ ilé, kò sójú alálẹ̀. Ṣé ìlú tí ò nífá, sóò ní ó ní alálẹ̀? Ìlú tí ò ní ifá, báwo ló ṣe fẹ́ ní alálẹ̀? Torí tá a bá fẹ́ gbé fá sànlẹ̀, tá a bá gbé fá janlẹ̀, tí ifá bá fọ̀ tó yan ohun ẹbọ, ta lẹ fẹ́ lọ gbẹ́bọ òun fún? Kò sójú alálẹ̀. Ìdí tí mo fi lo ifá lọ́yọ̀ọ́ nù. Ibi tí mò ń lọ jìnnà o, ṣùgbọ́n mo fẹ́ kípọ̀n rí Ọ̀yọ́ kẹ́ lè mọ̀ wọ́n bá ṣe rí.
nígbà tí Ọ̀yọ́ ilé wa ń gbòòrò tí agbára dé tágbára bá sì ti wà owó máa ń wà. Aláàfin ṣọlá, àwọn ọmọ tó tara Ọ̀rànyàn jáde wọ́n ṣọlá lórí ilẹ̀ Ọ̀yọ́, lórí ilẹ̀ Ọ̀yọ́ ilé nígbà tá à ń sọ yìí. Ṣé Ṣàngó la fẹ́ sọ ni àbáwọn ọba Aláàfin tó tẹ̀lé Ṣàngó lẹ́yìn ni ò ṣọlá lórí ilẹ̀ bàbá wọn? Wọ́n ṣọlá, kódà ọmọ wọn tún ṣọlá. Àwọn Ọ̀yọ́mèsì gan tí wọ́n jẹ́ alákòóso ọba, tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ọba, àwọn gan náà ṣọlá. Aya ọba wọn ṣọlá, ayinba gan ṣọlá. Àwọn ìyàwó àwọn olóyè Aláàfin là ń pè láyinba, àwọn gan náà ṣọlá. Kẹ́ lè mọ ọlá Ọ̀yọ́ bó ṣe tó. Ọlá Ọ̀yọ́ wá gbòòrò débi pé ó bo òkìkí Ifẹ̀, ó bò mọ́lẹ̀ nígbà tí Ọ̀rànyàn ti lọ tán. Ṣùgbọ́n táwọn èèyàn bá ń pàtàn, wọ́n máa pàtàn nígbà tẹ́ pé kì í ṣe Ifẹ̀ ló lọ́yọ́. Ibi táwọn èèyàn ti ń gẹ̀ẹ́tì ẹ̀rọ ń gèrè, tí wọ́n ti ń darú lúrú pọ̀ mọ́sàpà, tí wọn ò jẹ́ káwọn ọmọ òde òní ó mọ ìyàtọ̀ tó wà láàrin Ọ̀yọ́ àti Ifẹ̀. Àwọn ọmọ tí wọ́n kọ̀ǹtró Ọ̀yọ́, gbogbo alágbára Ọ̀yọ́ pátá, ọmọ bíbí ìlú Ilé Ifẹ̀ ni wọ́n. Ifẹ̀ ni wọ́n ti jáde wá. Ifẹ̀ l'Ọ̀rànyàn ti dìde lọ́sàn kan òru kan bóun fẹ́ lọ tẹ̀dó sí Ọ̀yọ́ Kàtúngà tó ká àwọn ọmọ ogun rẹ̀ lọ, nítorí tí ó bá lọ rédì tóró náà máa fogun jà lókiri ni. Ara bí tí Ọ̀yọ́ ti fara gbá nìyẹn. Ọ̀rànyàn ṣọlá, ó dẹ̀ gbìyànjú nínú ogun jíjà débi pé kò sẹ́ni tó rẹ́yìn rẹ̀ rí, wọn ò rẹ́yìn ogun Ọ̀rànyàn rí, wọn ò ṣẹ́ lógun rí. Àfi tí ó bá kóyàn lẹ́rú, àwọn NEPA ti bẹ̀rẹ̀. Ẹ bá ń gbé láǹpù gígùn yẹn kí ẹ máa mi tàn síbí báyìí. Ara tí wọ́n fi ṣọlá lọ́yọ̀ọ́ nìyẹn, tó sì fa kí gbogbo challenges wà lóríṣiríṣi débi pé àwọn èèyàn ti ní ìlú Ọ̀yọ́ nínú lóríṣiríṣi tọ́yọ́ fúnra lára rẹ̀ ò mọ̀, tí ò mọ̀ pé àwọn èèyàn ti ní àwọn nínú. Ọ̀pọ̀lọpọ̀ ìlú tí kì í ṣe èdè, tí wọn ò sọ èdè Yorùbá lẹ́nu, wọ́n bẹ̀rẹ̀ sí ní ro ọjọ́ tọ́lọ́run ó gbé àwọn borí ìlú Ọ̀yọ́, tọ́lọ́run ó bá wọn ṣẹ́gun ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóyè Ọ̀yọ́ gan wà tí ń wá kí Ọ̀yọ́ ṣubú, tí wọ́n ti fọlá rẹ́ jẹ. Torí ẹ̀ mo ṣe ń sọ fún gbogbo àwọn tó ń lòpọ̀ lónìí pé ẹ ṣe mọ̀ wọ́n bá ẹ lò àkókò àtìgbà yẹn ẹ lò dáadáa. Torí àwọn èèyàn tẹ́ ń fọlá rẹ́ jẹ yìí, àwọn náà ó máa ní lọ́kàn pé níjọ́ kan agbára ó dọ́wọ́ àwọn. Irú ẹ̀ ní ti ń ṣe láàrin ilẹ̀ Haúsá àti ilẹ̀ Gúúsù, àwọn Òkè Ọya àtàwọn tó wà ní Gúúsù ń bí. Tókè Ọya bá gbàgbára bí kágbára wọn kò lọ́wọ́ wọn mọ́, wọn ó lò. Tí àwọn ará Gúúsù náà bá wá fọwọ́ tẹ agbára, àwọn náà wà máa wò pé gbogbo látàrí ṣe láti jẹ́ àwa náà ó jẹ́. Irú ẹ̀ ní ti ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́, Ọ̀yọ́ ilé ìgbà yẹn. Ọjọ́ wa ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù. Nígbà tí àkókò tó, Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní gbàlejò láti ilẹ̀ bòmíì tó yàtọ̀ sílẹ̀ Yorùbá tó jìnnà sórílẹ̀-èdè yìí, tó jẹ́ pé bí orílẹ̀-èdè karùn-ún sí kẹfà tí ń wọ ìlú Ọ̀yọ́ wá, ọlá Ọ̀yọ́ ti gbòòrò débi pé gbogbo omi ní Ethiopia ní Mali ní àwọn èèyàn tí ń wá láti bẹ̀ wá ṣòwò lọ́yọ̀ọ́ nínú ọjà Kẹsàn. Ọjà yẹn wà lára ibi tí mo fẹ́ dé tí n bá lọ sọ́yọ́ ilé, Ọ̀yọ́ ilé tá lọ táàrí bí wọ́bẹ̀. Ọjà Kẹsàn yẹn ó wà nínú kankan tẹ́nìkan rán mi pé tí n bá débẹ̀ òun fẹ́ kí n wo kankan kí n bá òun yábọ̀. Ọjà Kẹsàn gbòòrò, gbogbo ayé ní mọ̀ náà.
ọlá Ọ̀yọ́ wá gbòòrò sí débi pé ọmọ ogun lọ, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun Ọ̀yọ́ ló ní. tọ́yọ́ bá da ọmọ ogun lẹ̀ ó ju orílẹ̀-èdè ibòmíì lọ ní àwọn tí ń jà fún Ọ̀yọ́. àwọn tí ó rẹrù ogun apart from àwọn jagunjagun àwọn warrior tí ó jà, àwọn tí ó kàn bá yín ru ẹrù ogun lọ sójú ogun pé ọkọ̀ lèmi ó kó, àdá lèmi fẹ́ rù, àwọn gan ju odidi orílẹ̀-èdè lọ tọ́yọ́ wá fẹ́ ṣẹ́gun sílùú kan. kẹ́lẹ́ mọ ibi tí ọlá Ọ̀yọ́ dé. ṣùgbọ́n bọ́yọ́ ṣe ń lu ọlá bẹ́ẹ̀ làwọn kan ń lùlù kówó fọ́yọ́. torí tí Yorùbá fi ń rìnrìn àjò Ọ̀yọ́ ò ló mọ́. Ọ̀yọ́ ti tata tòpò ó lọ mú àwọn ẹ̀yà kan wọlé tí iṣẹ́ ìyá Yorùbá ó ti gbà wọ́n láàyè kí wọ́n wọnú ìjọba rẹ̀. Ọ̀yọ́ gba àwọn ẹ̀yà míì lálejò kí wọ́n wọnú gọ́fíńmẹ́ǹtì ẹ̀. débi pé àwọn àlejò tí ń jókòó dàrílẹ̀ pẹ̀lú Aláàfin nílé tí sábà ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, kálejò tó ní ìkápá even òyìnbó kí wọ́n tó rí Ilé Ifẹ̀ wọ̀ pé wọ́n bá Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀, ọjọ́ ti gorí ọjọ́, oṣù ti gorí oṣù kóyìnbó tó fojú kan ẹni tó ń pè lọ́ọ̀ni. ṣùgbọ́n Aláàfin ó ti ṣíralẹ̀ fún wọn, wọ́n ti wọlé nítorí ọlá. àṣé gbogbo kinní yìí wọ́n fi ń wo bọ́yọ́ ṣe tó nínú agbára ni. ọ̀pọ̀lọpọ̀ ló wá rí wípé àṣẹ lọ́yọ́ ní, Ọ̀yọ́ ò ní agbára àkọ́kọ́ jàṣẹ lọ. ibi tí wọ́n ti stọ́dí Ọ̀yọ́ rèé, wọ́n wá rí pé àṣẹ Aláàfin àṣàṣẹ lásán ló ní, àṣẹ kò ní agbára àkọ́kọ́. bẹ́ẹ̀ sì ni kì í ṣe pé kò ní lágbára àkọ́kọ́, ṣùgbọ́n ìgbádùn gan ti jẹ́ káwọn gangan kú lórí ìpìlẹ̀ wọn tí wọ́n fi pilẹ̀ ìrìn àjò wọn bíi jagunjagun, wọ́n ti kú lórí ẹ̀, wọ́n ti bọ́ sórí ìrìn àjò míì. látara bí àwọn Mali, àwọn Ethiopia, àwọn Egyptian ṣe wọ́n ń wọlé wá sílùú Ọ̀yọ́ tí gbogbo wọn wá ń ṣòwò, bẹ́ẹ̀ làwọn ará òkè ọya àwọn Haúsá náà ń wọlé wá. oníkálukú sì láyé gbà láti ṣẹ̀sìn rẹ̀, láti ṣe tó wù ú nílùú Ọ̀yọ́. tó bá ti lè wọ̀ lú Ọ̀yọ́ wá, freedom ti wà fún ọ, ogbó gan ò lè kú ọ. ṣùgbọ́n àwọn kan wà tí ọlá Ọ̀yọ́ ń bí nínú, irú ẹ̀ làwọn Fúlàní. a ti sọ̀tàn láìmọye ìgbà ọdún tí ìran Fúlàní wọ ilẹ̀ Nàìjíríà wá, wọ́n wọlé Nàìjíríà wá ní 16th century làwọn ìran Fúlàní wọlé lójú wọn là sí Nàìjíríà pé ìlú yìí ilẹ̀ ọlọ́ràá ni. gbogbo ọdún ìnáṣẹ tí ń fogun ja àwọn èèyàn nílẹ̀ Haúsá tí wọ́n yọ ọba wọn kúrò, tí wọ́n fi ẹ̀míà sí, wọ́n yọ ọba ìlú yẹn kúrò, wọ́n fi ẹ̀míà tí wọ́n sí, wọ́n yọ ọba wọn kúrò, wọ́n fi ẹ̀míà sí. kí ni wọ́n ń pè lẹ́míà? bíi amir, olórí ìjọ lọ́kùnrin, olórí ìjọ kì í sọba ìlú o, olórí ìjọ lọ́kùnrin. tẹ́ bá rí wọn pé wọn yìí dádé, gèlè náà máa ń wé. bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní install wọn káàkiri gbogbo ilẹ̀ nìyẹn. a fẹ́ sọ̀rọ̀ lọ́sọ́nà àríwá, a fẹ́ sọ tí ń ṣẹlẹ̀ sí wọn nílẹ̀ Yorùbá ń bí. nígbà tí ìrìn àjò yìí tẹ́gbé wọn ń regbé tẹ́gbé ń regbè, àwọn Aláàfin wọ́n ti gbàlejò ọ̀ràn tí wọ́n mọ̀. lẹ́kọ̀ọ̀kan wọ́n lè dédé ké wá sáàfin pé nínú ọjà kinní kan Fúlàní kan ó gbá ará òkè ọ̀hún kan, ó gbá ọmọ ìlú létí, kódà ó lù ó hàn lé mọ̀, ó ṣe kinní kan. Aláàfin nìkan lọ mú ọmọ ìlú wa pé ọ̀sà ẹ̀dá sáwọn sí wọn ni wọ́n fi hàn ó lé mọ̀ pé lájẹpá láìda èèyàn ni ọ́. òun ni wọ́n bá wí láàfin, wọn ò ní bá àlejò wí. ibi téwu ti bẹ̀rẹ̀ sí ní wọlé sí Ọ̀yọ́ lé lára rèé. Ọ̀yọ́ wa ń lo agbára yìí lọ, ṣùgbọ́n àwọn tó fẹ́ tán lùlù kówó fọ̀yọ́ wọn ò sẹ́mi, wọ́n rìnrìn àjò yẹn. nígbà tí
wàhálà dé láàrin Àfọ̀njá àti Aláàfin. Àfọ̀njá rí wípé Aláàfin ti ń wo àwọn bíi terrorist, pé agbésùnmọ̀mí lásán làwọn Ààrẹ Ọ̀nà Kakanfò gan, wọ́n kàn ń fi ogun jàlú kiri ni. ìwọ̀n abíjọ wọn ṣe tú nígbà tí wọ́n jagun parí, tíjà tú Aláàfin àti Àfọ̀njá, táfọ̀njá padà sílùú Ìlọrin nílùú bàbá rẹ̀. Àfọ̀njá ń wá agbára kágbára káàkiri, òun náà ń wá agbára kiri pé bóun ló ṣe ṣẹ́gun Aláàfin, òun ò ní fún oníṣàkọọ́lẹ̀ mọ́, torí ó rí pé ìmọ̀ bẹ̀rù òun, ó ti rí pé Aláàfin bẹ̀rù òun. So ó wá wò pé àwọn dẹ̀ ní Aláàfin fi ṣagbára, kì í ṣe pé Aláàfin kúkú lágbára náà, àṣẹ l'Aláàfin máa pa. Pé instead of that kó kúkú gbéná wojú ẹ̀. Ṣé ti rí bí ìran Yorùbá ṣe rí? Ibi tí ẹ̀rọ ti ń wà nìyí o. Bí Àfọ̀njá ṣe gbéra pánù, ó wá wò pé tóun bá ní kó lo àwọn ọmọ ogun tóun máa lò tí ń tẹ̀lé òun kiri, wọ́n lè gbé jòrò san òun. Ẹ máa wo bó ṣe ronú. Torí ẹ̀ ló fi da àwọn ọmọ ogun rẹ̀ nù, ó lè kó wọn máa lọlé láyọ̀ àtàlàáfíà. Ó wá pàdé Álímì, ó bá Álímì sọ̀rọ̀, ó rí wípé Álímì ó ti pàdé àwọn ẹ̀yà yẹn rí lọ́yọ̀ọ́, àwọn ẹ̀yà àwọn Álímì ń bẹ lọ́yọ̀ọ́ tí wọ́n ń tírèdì ń bẹ, táwọn náà ń ṣe òkòwò. Àràpá yìí ni Àfọ̀njá fi bá Álímì sọ̀rọ̀ wípé máa gbé lọ́dọ̀ mi ń bì náà, wọn náà máa gbádùn, àwọn náà lọ́jà tẹ́lẹ̀ máa ná nǹkan kan. Wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ nìyẹn, ọ̀rẹ́ àpàpàǹdodo. Ṣùgbọ́n èrò tí ń bẹ nínú wọn lọ́yọ̀ọ́lé náà ní ń bẹ nínú wọn nílọrin, nínú àwọn Fúlàní. Èrò kan náà ní ń bẹ nínú wọn pé bóun ni wọ́n ṣe ti ìjọba yẹn wó. Wọ́n ti kọ́kọ́ wọ́n ti rí pé àárín Aláàfin àti Àfọ̀njá ti dàrú, wọn ò gbà tara wọn mọ́. Ọgbọ̀ngbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ní rí nǹkan mọ́ lu Ọ̀yọ́lé, tíra oríṣiríṣiríṣiríṣi. Ọdún tí wọ́n fi rí tíra mọ́yọ̀, gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ṣe fi hàn, pé a lé ní ọdún 7 sọ́dún 7 àbọ̀ táwọn ìran èyí ti wà ní Ọ̀yọ́, tí wọ́n ti ń gbé oríṣiríṣi nǹkan sínú ilẹ̀ táwọn ará Ọ̀yọ́ ò fura, nítorí pé wọn ò lo agbára àwọn bàbá wa mọ́, àṣẹ náà ń lò, pé ọmọ ọlá t'Ọ̀yọ́ gbẹ́kẹ̀lé ńgbà náà nu, pé tá a bá dún ta ló fẹ́ dún pé tá a bá pọ̀ ọmọ ogun lọ́tún, tá a bá pè lósì, á tún pè láàrin, wọn ó dìde wá. t'Ọ̀yọ́ gbẹ́kẹ̀lé nu, ibi t'Ọ̀yọ́ ti fẹ́ẹ̀lì nu. But at the end of the day, nígbà tí wàhálà máa dé, wọ́n ti di Ìlọrin mú. Ìlọrin wọ́n kọ́kọ́ handle kó tó handle Ọ̀yọ́lé. Wọ́n mọ̀ pé táwọn bá fi lè rí Àfọ̀njá handle, kò sí ẹni tí ó gbé Ọ̀yọ́lé níjà, toró ní Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbà náà. Ibi tẹ́wú ti hu Ọ̀yọ́ nù o. Wàhálà bẹ́lẹ̀ Ìlọrin, wọ́n pa Àfọ̀njá. Ìmídìlẹ̀ tí gbogbo wọn rí pé ọwọ́ ti tẹ Àfọ̀njá, ẹ rí pé púpọ̀ nínú àwọn ọmọ Yorùbá ló wà lẹ́yìn àwọn Fúlàní tán fi rẹ́yìn Àfọ̀njá. Púpọ̀ nínú ọmọ Yorùbá ló sọ̀pọ́tì b'Ọ̀yọ́lé ṣe wó, ibi tí mo lọ gangan nu. Àwọn náà gbé jòrò san Ọ̀yọ́. Wọ́n ti Ọ̀yọ́ wó tán, ojú everybody wá já, ara wọn á balẹ̀. Ọ̀yọ́ fọ́nká, everybody sá lọ, kò sí ìyẹn lù náà mọ́. Dọ̀la wọn ò rí ìlú táwọn yìí tẹ̀, wọn ò rí tẹ̀. Àtìbá wá sá lọ, wọ́n padà mú lójú ogun kan, àwọn ará Ìlọrin mú. Àtìbá tẹ̀ ń wò yìí, tá à ń pariwo lẹ́lẹ́ ní pé Ọ̀yọ́ Àtìbá, Ọ̀yọ́ Àtìbá, ọmọ bíbí inú Aláàfin Abíọ́dún ni. Nígbà tí ọwọ́ tẹ̀, tí wọ́n mú wá sí ìlú Ìlọrin, tí wọ́n á ṣerú mẹ́. Gbogbo ìgbà táwọn tó yẹ ìjà Alébíoṣù tí wọ́n ń kógun wọ Ìlọrin, tá fẹ́ wá bírèkì Ìlọrin padà láti lè di pé wọ́n já Ìlọrin gbà kúrò lọ́wọ́ Fúlàní tí wọn ò rí wọ̀, wọ́n máa ń pàdé Àtìbá lójú ogun tí ń sọ̀pọ́tì Fúlàní. Àtìbá Aláàfin Ọ̀yọ́.
débi pé gbogbo Yorùbá ti nígbàgbọ́ pé ó dàbẹ́ pé ara wọn ni àwọn òbílẹ̀jẹ́ tá à ń sọnù pé òun ló gbẹjọ́rú ọ̀pọ̀lọpọ̀ bílí pé Àtìbá wà náà tó gbẹjọ́rú san ìlú Ọ̀yọ́ nígbà tí Àtìbá wá ní opportunity láti sá lẹ́yìn àwọn Fúlàní ló fi wá ọ̀rẹ́ rẹ̀ kan ọ̀rẹ́ rẹ̀ tá ń pè ní Ọ̀já ló ní àgọ́ tí wọ́n wà tọ́yọ́ wà lónìí Ọ̀já yìí náà pè ní àgọ́ Ọ̀já yìí ló wá gba Àtìbá lálejò ló wá ní bó lọ ṣe rí mi trace yẹn wọ́n ṣàlàyé fún gbà mà tóun sá ti mọ̀ pé àdúgbò rẹ̀ ní ó yẹ kóun lè wọ orí náfijọjọ ọ̀rẹ́ ni wọ́n náfijọ bẹ̀rẹ̀ sí ní mójútó bí Ọ̀yọ́ ọbẹ̀ yẹn ṣe dàgbà àwọn náà wọ́n wá bọ́ ṣe install ọba Àtìbá tá fi ń pè bẹ̀yẹn ní Ọ̀yọ́ Àtìbá dọ̀là Ọ̀yọ́ tuntun tòní tá fi ń pè ní Ọ̀yọ́ Àtìbá Àtìbá ló dá Ọ̀yọ́ tòní lẹ̀ ìfẹ́ lọ lóòótọ́ ẹ̀ pọ̀ níbi tí mò ń lọ mò ń gé kéékèèké ni kọ́rọ̀ ó lè yí àwọn èèyàn dáadáa bí tí Yorùbá ti ń ṣubú bọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn òun ni mò ń gbé bọ̀ now Àtìbá jọba sọ́yọ́ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní gbòòrò ó ti mètí ogun àwọn Ìlọrin ó ti mètí ogun wọn àṣẹ gbogbo ìgbà tó fi wà lọ́dọ̀ táwọn èèyàn rò pé bóyá wọ́n ṣe mú lẹ́rù yẹn òun ló gbẹjọ́rú san ìlú Ọ̀yọ́ àṣọ lọ ń tẹ̀ láti mọ bí ọwọ́jà ogun wọn ṣe rí ni nígbà tá ti gba breakthrough tó wá padà wá dá Ọ̀yọ́ tòní lẹ̀ ó kàn sí Ìbàdàn ó mọ̀ àwọn ọmọ ogun kan ti ṣẹ́tù sí Ìbàdàn ó kàn sí wọn ó láti ránṣẹ́ sí Olúyọ̀lé ó fi Olúyọ̀lé jẹ́ Basọ̀run òun ní Basọ̀run àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jẹ sẹ́yìn odi torọ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin ni Basọ̀run Olúyọ̀lé ọmọ bíbí ìlú Ọ̀yọ́ Aláàfin ni ẹ̀ǹpa ti sọ dáadáa ní òtàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdẹ tó lọ tẹ̀bàdàn dún gbogbo wọn sára wọn jọ nílẹ̀ Yorùbá ni Ẹ̀gbá ń bẹ nínú wọn Ìjẹ̀bú ń bẹ nínú wọn Ìbàdàn ń bẹ Ifẹ̀ ń bẹ nínú wọn Èjìgbò ń bẹ nínú wọn Ìsọdọ̀rin ń bẹ nínú wọn Ìjẹ̀ṣà ń bẹ nínú wọn bọ́n ṣe kóra wọn jọ nìyẹn nígbà náà lọ́hùn tí wọ́n lọ tẹ Ìbàdàn tòní dúró ṣùgbọ́n àwọn ọmọ Ọ̀yọ́ tó wà nínú wọn ara wọn ni Olúyọ̀lé òun ló mú Aláàfin ránṣẹ́ sí pé kó wá ó sì mọ̀ pé jagunjagun ni wọ́n níran wọn torí wọ́n fara kan àwọn Ọ̀ṣọ̀run Gáà ara àràn wọn ni torí ẹ̀ náà ṣe wá fún ní táìtù yẹn pé ìwọ náà lọ́ọ́ jẹ Ọ̀ṣọ̀run wá pète bọ́ ṣe lọ fogun já ìlú Ìlọrin but ayé ogun Ìlọrin ò tí ì sílẹ̀ f'Olúyọ̀lé until 1840 tí àwọn Fúlàní wá gbógun wọ́n ti ń gbógun Èkìtì before 1840 ogun Fúlàní ń wọ Èkìtì bẹ́ẹ̀ ní ń wọ Ìjẹ̀ṣà ìjọ tí wọ́n gbógun tán gbé ogun yẹn wá sọ́dọ̀ Òṣogbo òun ló mú Olúyọ̀lé wá ráyè fakọyọ tó fi wá reinforce tó mú balógun rẹ̀ Ọdẹ́rìn lọ pé kó lọ sojú òun níbẹ̀ lójú ogun yẹn torí gbà yẹn ó ti wà ní baálẹ̀ Ìbàdàn òfin dẹ̀ ti wà ẹni tí bí baálẹ̀ bí ọba ò gbọ́dọ̀ lójú ogun mọ́ látàrí ogun Elédùwẹ̀ tó ti ṣẹlẹ̀ rí ogun Fúlàní náà ni àti Tápà tó ṣẹlẹ̀ tí Elédùwẹ̀ tó jẹ́ ìran Bàrìbá ọba Bàrìbá àtàláàfin Ọ̀yọ́ kan ti sọ ẹ̀mí wọn nù sínú ogun lòfin ti wà pé káwọn ọba máa lọ ogun mọ́ ní ó jẹ́ káwọn ọba yẹn ní ó jẹ́ kí Olúyọ̀lé lọ lè hàpíà lórí ogun Òṣogbo ṣùgbọ́n ló control ogun yẹn ó sì win ẹ̀ ìtàn gan sọ pé ṣàṣà lógun tó Olúyọ̀lé jà tí ò win tí ò ṣẹ́gun ṣàṣà ni wọn ò sì mú lójú ogun ó fọwọ́ rọrí kú ni kẹ́lẹ́ bá mọ̀ wọn ò mọ́ Ṣọ̀run lójú ogun wọn ò mú ogun Òkú Ìbàdàn so ìyẹn number 1 nínú gbogbo ohun tí Ọ̀ṣọ̀run ṣe tó nígbà títí ẹ̀ ìyẹn Olúyọ̀lé níbo wá là ń lọ a wá rí wípé àwọn tí mú ẹ̀sìn míì wá tó yàtọ̀ sí ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá àwọn ni wọ́n ń gbẹjọ́rú san ilẹ̀ Yorùbá ẹ ń bà wípé lára before kó tó di pé Ọ̀yọ́ ilé gan ó tú
àwọn ará abẹ́ ti wọ Ilé Ifẹ̀ lọ tí wọn ò gbà wọ́n láàyè. Àìgbà wọ́n láàyè nífẹ̀ẹ́ ara nǹkan tí mò ń sọ pẹ̀lú ìṣẹ̀dálẹ̀ nìyẹn. Àwọn tètè rí náà rí wípé àwọn tó wà yìí wọ́n fẹ́ gbé jòrú san wá ni. Tẹ́ bá wò nínú ìtàn Ẹ̀gbá tá a sọ lọ nínú ìtàn Sódẹkẹ́, nígbà tí wọ́n mú Christianity wọ Ẹ̀gbá, àwọn ará Ẹ̀gbá gbé Ifá ni wọ́n fi gbàlejò Christianity. Wọ́n dá Ifá báyìí ní Ifá ló sọ fún wọn pé wọ́n gbà wọ́n lálejò. Tí Ifá bá ní kí wọ́n gbà wọ́n lálejò, wọn ò ní gbà wọ́n. Ṣùgbọ́n Ọ̀yọ́ ń rí rẹ̀ bí alágbára tí ń lo àṣẹ, kò rí rẹ̀ bí alágbára tó gbọ́dọ̀ máa lo àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé Yorùbá láti fi ṣagbára. Tó pa Ọ̀yọ́ nù tó pọ̀ Ọ̀yọ́ lé. Lénìí àtúnwárí ìdànràn míì. Gbogbo ilẹ̀ tí wọ́n ti ń ṣe ṣẹ̀ríà Islam láfíríkà, ẹ lọ wo ìlú wọn bó ti rí. Nínú ètò ayé, ẹ lọ wo ìdàgbàsókè wọn bó ti rí. Ṣẹ̀ríà yìí òun ni wọ́n gbà nílẹ̀ Haúsá tí wàhálà táyé wọn fi polúkúmuṣu débi tó polúkúmuṣu dé. Àwọn Ọ̀yọ́ Aláàfin náà wọ́n á kóra wọn jọ pé Muslim Association of Ọ̀yọ́, àwọn wá fẹ́ embrace Sharia law, wọ́n fẹ́ inaugurate ẹ̀ nínú Ọ̀yọ́ nìkan àtàwọn agbègbè rẹ̀. Ṣé rí pé ìran Yorùbá a gbọ́dọ̀ fura sáàrin yẹn. Kì í sọ̀rọ̀ tá a gbọ́dọ̀ sùn lé lórí, torí tá a bá sùn lé wọn ò sí. Mo sọ fún yín jò ní wípé ẹ rí pé gbogbo ìjà tí Fúlàní ń jà látijọ́ ìtàn sọ pé Fúlàní fẹ́ràn jẹko, wọ́n fẹ́ràn jẹko, eré Ọ̀yọ́ iná ló ti pọ̀ jù. Èwo nu wọn náà bídá tó lè fogun jà Ìjẹ̀ṣà? Nígbà wo lè rí kán ní Fúlàní kógun wọlé ìlú Ìjẹ̀ṣà pé wọ́n lọ kó màálù jẹko mbẹ̀? Wọn ò jẹ́ lọ́bẹ̀. Torí ọ̀nà kó àwọn ará abẹ gbàgbére wọ́n àgbájọ gbọ́dọ̀, wọ́n dàrú mọ́ wọn lọ́wọ́ ni. Torí ẹ̀ Ọ̀yọ́ ni wọ́n máa ń rí mú ní gbogbo ìgbà, wọ́n ń rọ́yọ̀ mú. Torí ẹ̀ ló jẹ́ lọ gbé ìtàn yẹn wá láti tó ti bẹ̀rẹ̀ pé àwọn bàbá yín mistake tán ṣe níjọ́ kìíní àná lẹ́yìn náà fẹ́ ṣe báyìí. Ẹ fẹ́ embrace ẹ̀ kí wọ́n ṣe Sharia law. Tẹ́nìkan bá wá bú mọ̀ọ́mọ̀ lórí ilẹ̀ yín, ẹ bá dù lọ́rùn. Boko Haram bẹ̀rẹ̀ lọ́yọ̀ọ́ nù. Ó di mélòó? Ó di méjì. Wọ́n wàá padà mú Ọ̀yọ́ ọ̀hún, wọ́n wàá dojú rẹ̀ rú tí ò tiẹ̀ ní sí ti ń jẹ́ Ọ̀yọ́ mọ́. Níta fẹ́ kó ṣẹlẹ̀ nù. Níjọ́ ní National Assembly wọ́n fẹ́ fún àwọn ìlú kan ní state. Fortunately Ìbàdàn wà nínú àwọn ìlú tó fẹ́ fún ní state. Sorry. Wọ́n wá fẹ́ wò pé tá a bá wá ní kí Ìbàdàn ó dá dúró, gbó ní ó wà máa jẹ́ Ọ̀yọ́ state. Àwọn èèyàn wá ń propose Ògbómọ̀ṣọ́, ìlú tó gun Òkórí ni wọ́n propose. Mo wá wo mo ronú títí pé kí làwọn èèyàn lè rò díbẹ̀. Ẹnìkan bá mi sọ̀rọ̀ pé sọ̀rọ̀ pé gun Ògbómọ̀ṣọ́ rí ni sọ́ọ́ fi wọ́ọ̀yọ́ alágàbàgebè tẹ́ pé àwọn fúnra wọn ni máa ń gbé jòrú sára wọn. Ara àwọn abalẹ̀ ọ̀rọ̀ sílẹ̀ sọ yìí o. Ẹ wá wò àìkú fálẹ̀ ìfàwánsẹ tábà wá fọ̀yọ́ so lórí Ọ̀yọ́ tán fọ̀yọ́ sí Ọ̀yọ́ capital. Ká tún wá gbọ́ pé ogun Fúlàní ló tún jà wọ́n. Ṣé ayé àwọn Ògbómọ̀ṣọ́ ò ní burú? Ṣé ti rí dì tí àwọn èèyàn fi gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ máa lo ìtàn tá à ń sọ̀rọ̀ nípa ìtàn pé ìtàn value gan. Ìtàn làwọn àwọn tó propose Ògbómọ̀ṣọ́, ìtàn Ọ̀yọ́ ni wọ́n lọ rídì, wọ́n rí wípé bí wọ́n bá ara yẹn ó ṣe máa ṣe nu tí gbogbo nǹkan ó fi lọ tọjọ́ yìí lọ mọ́ wọn lọ́wọ́. Ká má wàá kó àwọn ọ̀ràn yòókù sínú ilà ìlò ló jẹ́ káwọn èèyàn propose Ògbómọ̀ṣọ́ pé ẹ fọ́ Ògbómọ̀ṣọ́ ń kápítà, ẹ jẹ́ ó hẹ́ẹ̀dì wọn lọ́yọ̀ kẹwàá wò bí ò ní fakọyọ. Nígbà tó yọ lẹ́kúkú ní problem náà, àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ síbẹ̀ tó yẹ jẹ́ alébi oṣù, àwọn náà wọ́n ń gbìyànjú bọ́yọ̀ ó ṣe bọ́
kúrò lọ́wọ́ wàhálà sọ̀yọ́ gan arápájà mọ́ ni máa ti kọ́ pápá mara gbogbo tó jẹ́ nǹkan agbára wọn pátá ló ti bọ́ síta ó ti bọ́ sọ́wọ́ àwọn ọ̀ràn míì látara kéèyàn jálága bàǹgẹ̀bẹ̀ kó mọ́ ní kọ́rọ̀ rẹ̀ ó mọ́ wà lójú kan nǹkan ní rẹ̀ kó mọ́ válù ẹ̀. ara àwọn ibi tí ẹ̀rọ ti ń wárè torí ẹ̀ la ṣe ń pèlì sáwọn tó jẹ́ ìsọ̀rí alágbára Ọ̀yọ́ ẹ̀yin tọ́lọ́hún fi òde Ọ̀yọ́ lé lọ́wọ́ báyìí tẹ́ ń tukọ̀ rẹ̀ láìsọba ẹ ronú sí ilé tó fẹ́ ṣẹlẹ̀ yìí ẹ má jẹ́ kó gbó tẹ̀rù gbèrú Ọ̀yọ́ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ bá dẹ̀ tó bá ń gbásùn lọ́yé ẹ lè kọ̀ntínú rẹ̀ kẹ́ ṣe inauguration yín ní January 11 kẹ́ máa bá ti ń lọ káwa yòókù náà kúkú dá dúró ká mọ̀ pé ẹ̀yin bọ́lá ṣe lé ìrìnàjò yín ó rí lórí wọn torí a ti sọ lórí ìlú Ọ̀yọ́ a ti rò àríkẹ́ pàwàdà wọ́n ní agáta lọ́lọ́ alọ́ ata lọ́lọ́ ata ò ti torí rẹ̀ pa ìwàdà ìwà ata lata sì ń wù lọ̀rọ̀ Ọ̀yọ́. eléyìí táwa kan fẹ́ sọ ń bẹ̀ tó jẹ́ kókó òní kíjọba bá wa tọwọ́ bọ̀ ọ̀rọ̀ kéèsì àwọn tó fẹ́ gbé ṣẹ̀ríà lọ wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n tètè bá wa mójútó because Nigeria is a secular state. ìtàn bá dẹ̀ pé nǹkan secular state ẹ má lo irú jìngó sàtán lò ní ilẹ̀ Haúsá yẹn o kò lè wọ́ọ̀kì nílẹ̀ Yorùbá láéláé táwọn kan kàn dédé gbófin wá pé táwọn mọ̀ ṣe rè ní tó mú àwọn oníṣẹ̀ṣe tí wọ́n nílẹ̀ gan tí wọn ò ṣòfin pé kẹ́nìkan má rìn lẹ́yìn kan wàá ṣòfin pé má sun mọ́tọ̀ má jorógbó má jobi ẹni bá jobi yóò ń lọ ẹ̀wọ̀n yín nù ẹni bá bú wọn mọ́ yóò dẹ̀ ń tẹ̀sán lóko pa ọ̀rọ̀ yẹn gba àmójútó torí ẹ̀ ló jẹ́ kí n sáré wá sórí ìkànnì lálẹ́ yìí pé bóyá tá a bá wú ti gbòǹgbò bóyá ajẹ́ kó ṣe yín nínú ọpọlọ kẹ́lẹ̀ mọ ibi tẹ́ ẹ̀ ti ń bọ̀ àti ibi tẹ́ ẹ̀ ń lọ ẹ̀yin ará Ọ̀yọ́ ó dọwọ́ yín.